kára ìṣẹ́jú kan kájọ fúnra wa nírò nípa bó làánà ṣe bẹ̀rẹ̀ ohun tá a bẹ̀rẹ̀ yìí. Ibo la bá ṣe dé, ibo ni Ọlọ́run bá kún wa lẹ́pẹ́, ibo ni Ọlọ́run kún wa lẹ́pẹ́ dé, ibi tí Ọlọ́run bá kún wa lẹ́pẹ́ dé yìí, bó la ṣe bẹ̀rẹ̀, ibo la bá ṣe dé, ibo la tún lọ. A fẹ́ sọ̀rọ̀ ìrìn àjò bí iṣẹ́ ìbò ṣe bẹ̀rẹ̀, a fẹ́ sọ fún wa. أنه ثمة قلق واسع النطاق إزاح مسألة مستقبل أبنائنا. Nínú tí a kọ́kọ́ fẹ́ wò ní pé láwùjọ wa lénìí nínú Islam àti láwùjọ àgbáyé, nínú tó dájú kọ gbogbo èèyàn pátápátá òun náà ni pé táwọn òbí tí wọ́n máa ń jẹ́ ìpaláyà fún wọn, òun náà ni pé báwo ló ṣe fẹ́ prepare bright future fún gbogbo àwọn ọmọ tí wọ́n bí, àti pé ojú ọ̀nà wo ni wọ́n fẹ́ rí tí a fi lè attain bright future fún àwọn ọmọ wa yìí, àti pé ọ̀nà wo la fẹ́ gbà táwọn ọmọ wọn fi ní ẹ̀kọ́ kan tó yọrọ títà pé ní quality education. التعليم وضعف التأصيل في مجال التعلم ولا سيما لأبناء المسلمين. Àtẹ̀lé kẹta ń bẹ, àkọ́kọ́ ni pé ojú ọ̀nà tí à ń gbà tí a fi wọ́jọ́ ọ̀la tó yanrantí tó dá fún ọmọ wa. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, òun náà ni pé quality education. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ, òun náà ni àwọn ojú ọ̀nà tó ṣe pé a gbà tá a fi rí good and quality education. Kí ni àwọn element tó fẹ́ contribute sí success tá a fi attain good and quality education fún ọmọ wa yìí. ولا سيما لأبناء المسلمين. Bẹ́ẹ̀ náà ni ló wá rí bẹ́ẹ̀ fún gbogbo ọmọ tó bá ti jákẹ́kọ̀ọ́ mùsùlùmí o. خصوصا لأبناء المسلمين. Ní àdáyanrí fún gbogbo àwọn ọmọ tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí tí wọ́n bọ̀ lọ́yẹ̀ fẹ́ papọ̀ ẹ̀kọ́ ayé àti ẹ̀kọ́ àlùkìyámọ̀ tí wọ́n fi yanrantí láàrin àwọn ẹgbẹ́ wọn. وهذه العوامل تترتب عليها الانحطاط والتدهور المتفشية التي نشاهدها في مجتمعاتنا بين الحين والآخر. Bàbá wa wo gbogbo eléyìí pátápátá, èyí ò ní náà ló wá contribute sí success tá a máa fi wò ó pé education bó o ní development bó o ló ti ń ba láwùjọ ibì kan, bó o lè education bó o ló ti ń ní ìfàsẹ́yìn, bó o ló ti ń wálẹ̀ láwọn àyè ibì kan. Gbogbo àwọn ìdájúkọ yìí náà làwa náà wá papọ̀ la kójọpọ̀ sójú kan pé ọ̀nà wo la fẹ́ gbégbà, ọ̀nà wo la fẹ́ tọ̀ tí ó fi rọrùn fún gbogbo àwọn ọmọ wa. يعني تحديات الانحطاط والتدهور المتفشية في مجتمعاتنا. Eléyìí tó ṣe pé kí ni ó ti wá rampant ní society wa lónìí, tó jẹ́ pé à ń wò pé education ó wà prosperous, ó wà development ń ba láwọn àyè ibì kan, bẹ́ẹ̀ sì ni education ìfàsẹ́yìn ó ń ba láwọn ibì kan. Ìfàsẹ́yìn tó wá rampant nínú society wa. والأخلاق والآداب. Bẹ́ẹ̀ náà ni àti ẹ̀kọ́ àti ìwà láwùjọ tó yẹ pé gbogbo kínní náà ló ti ba society wa jẹ́ lẹ́yìn. ولمواجهة هذه التحديات العلمية والاجتماعية. Ìwà dájúkọ àwọn solution táwa prepare fún gbogbo àwọn problems tá à ń face in society, challenges tá à ń face in society, nípa knowledge, nípa ìwà behaviour, nípa ẹ̀kọ́ táyé, nípa tẹ̀kọ́ ìkíámọ̀ ni àwọn wò pé. يهتم معهد القلم حق الاهتمام بتوفير الحلول المناسبة بالنسبة لهذه التحديات التي تعاني منها مجتمعاتنا. èyí ò ní náà ni Mahadul Kalam la fi wá pinnu láti gbé àwọn ọ̀nà tó ṣe pé kí ni yóò ṣe dédé tó jẹ́ ti ìgbàlódé tí yóò sì àwọn solution tó jẹ́ ti ìgbàlódé tó gbá ìlànà tẹ̀kọ́ mímọ̀ àti tọ́lọ́hun tó gbà mu tí ó tá a fi wá solution sí gbogbo àwọn problems àwọn challenges nípa ti mímọ̀ ni nípa tẹ̀kọ́ ni. وهذا من باب توفير وتشجيع الحصول على جودة التعليم الذي يعزز تفكير النقدية والمهارات القيمة الأخرى. eléyìí náà ni a fi wá ṣàgbékalẹ̀ gbogbo ohun tí ń jẹ́ digital learning. Kí ni ohun tá a gbà lérò pẹ̀lú digital learning ni? Òun náà ní pé ọ̀nà tí òbí tọ́mú ó fi máa kẹ́kọ̀ọ́ tóbi ní ó dẹ̀ máa mọ̀ pọ́nmọ́ mi lóòótọ́ ẹ̀kọ́ tó ń kọ́ yìí ó ń kọ́ lákọ̀ọ́yọrí ni o. وكذلك òbí wa máa mọ̀ láti lé. الإسلامية وتصرفاتها وتعلق bẹ́ẹ̀ náà بالقيم الروحية والتفكير النقدي والاستقلالي. bẹ́ẹ̀ náà ni a tún wá ń prepare wọn pẹ̀lú tí ń jẹ́ critical thinking
táwọn ọmọ fi lè dáwọ́ pé ìṣòro tó الآداب délé الإسلامية àti àwọn ẹ̀kọ́ tó jẹ́ ti Islam وتصرفاتها àti àwọn ọ̀nà tí tá fi ní àṣeyọrí. الأخلاق وتصرفاتها وتعلق بالقيم الروحية. bẹ́ẹ̀ náà ni ohun tí wọ́n papọ̀ mọ́ spiritualism nínú àwọn ẹ̀kọ́ ó wà nù tí Ma'adul Kalam tí a ti palẹ̀ mọ́ lórí pé tá a fẹ́ fi kojú àwọn challenges tó ń face society wa and general today. والتفكير النقدي والاستقلالي. àti ohun tí ń jẹ́ critical thinking bẹ́ẹ̀ náà ni àwọn skills tó ṣe pé kí ni àwọn valuable skills tó mọ́ lè gbà tó ṣe pé tìgbàlódé ni. بناء على ذلك. àti gbogbo ohun tó tún papọ̀ mọ́ bẹ́ẹ̀ láwọn ọ̀nà tí ó máa ń bí ẹ̀kọ́ tó yanrantí tí òbí náà ní máa ń fẹ́ pa ọmọ mi ní quality education. بناء على ذلك تبنينا اتجاه واسع النطاق في تأسيس ما يلي. lórí gbogbo eléyìí náà la fi wá kó àwọn nǹkan mẹ́ta yìí la fi wá kó kalẹ̀ ní Ma'adul Kalam. àkọ́kọ́ ń bẹ̀. Ma'adul Kalam Diraasatil Garbiyya wal Arabiyya ma. àkọ́kọ́ a dá ohun tí ń jẹ́ Ma'adul Kalam college adálẹ̀ fún Arabic. Al-Hidana wabtidahi wa thanawi. léyìí tí ó jẹ́ nursery primary and secondary education. eléyìí náà ó wá kó both western and Arabic civilization knowledge méjèèjì náà ló wá kó sínú. باستخدام المناهج البريطانية ونيجيريا. eléyìí tí a wá combine between western curriculum. البريطانية ونيجيريا. British curriculum and Nigeria curriculum méjèèjì náà la wá combine papọ̀. ونظام تعلم رقمي. àti ohun tí ń jẹ́ digital learning tí òbí náà fi máa mọ̀ pé ọmọ mi ń kẹ́kọ̀ọ́ ó kọ́ lákọ̀ọ́yọrí ní láti ilé àsáìmísọ́mọ̀ mi wá skul lẹ́nìí òbí láǹfààní àti mọ̀ láti ilé tá a bá ti mú fóònù wa dání tá a bá ti open laptop wa tá a bá ti wọ site school digital learning a máa mọ̀ bọ́mọ̀ mi wá skul iṣẹ́ wo lọ́mọ mi ṣe lẹ́nìí àwọn class courses subject mélòó ló attend assignment wo ni wọ́n fún gbogbo eléyìí òbí láǹfààní láti mọ̀ bẹ́ẹ̀. Ma'abadil baramij wal anshita al mutanawwi'a. bẹ́ẹ̀ náà ni a wá fi gbogbo àwọn kíní a wá fi àwọn ètò kalẹ̀ tó ṣe pé kíní. al baramij wal anshita. àwọn ètò tó ṣe pé ọmọ a fi máa grade learning ọmọ from Monday to Thursday. wasani. from Monday to Thursday a máa grade learning ẹ̀ understanding ẹ̀ a máa test ẹ̀ ọmọ náà àwọn teachers ó wà jókòó a wà ní kọ́mọ bọ́ síwájú ohun tó ti kọ́ kó bẹ̀rẹ̀ sí ni máa teach ẹ̀ in his own understanding gbogbo eléyìí náà la prepare kalẹ̀ kó lè máa jẹ́ ọ̀nà táwọn ọmọ wọn fi máa lẹ́kọ̀ọ́ tó yọrí. ẹlẹ́ẹ̀kejì. Ma'adul Kalam Diraasatil Arabiyya wal Islamiyya mahadọ. adá Ma'adul Kalam tó ṣe pé kí ni a fi ń kẹ́kọ̀ọ́ Islam a fi ń kẹ́kọ̀ọ́ lárúbá tó yanrantí adéyẹ̀wò nìkalẹ̀ fún àwọn ọmọ wa tí wọ́n bá ti jáde secondary school táwọn náà fẹ́ kí wọ́n mọ̀ nípa ẹ̀kọ́ Islam tá a fẹ́ kọ́ mọ̀ nípa ẹ̀kọ́ tọlọ́hun tá a fẹ́ kọ́ mọ̀ nípa ẹ̀kọ́ tàlìkìyámà tí wọ́n fi tọ́jú wa adélé nínú àdàkalẹ̀. wasalis. ẹlẹ́ẹ̀kẹta mẹ́. Ma'adul Kalam li Tahfeezil Qur'an al-Karim. àtúwádá àyè kan agbọ́nrin kalẹ̀ nínú Ma'adul Kalam tó ṣe pa àwọn ọmọ wa for Qur'an memorization tá a bá fẹ́ kí wọ́n á Qur'an kó yọrantí kó yanjú àyè rẹ̀ wà kódà òun ni náà láǹfààní tó pé mi àti ìjọ lónìí ó wà nínú Ma'adul Kalam nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni Ma'adul Kalam bẹ́ẹ̀ àtòrí rẹ̀ dá kalẹ̀. المحولات كلها تستهدف لرفعة الإسلام. ẹ wá rí gbogbo ìgbìyànjú wa ìpátápátá gbogbo ẹ lórí pé báwo ni Ìsìlámù bóun ni ó ti ga látọwọ́ èmi àti yín ni o. ونشر الثقافة الإسلامية lórí والعربية. bẹ́ẹ̀ náà lórí pé báwo ni àwọn civilization Arabic tó jẹ́ ti Islam bóun òun náà ti máa spread. كما أنها لمحافظة تراث الإسلامي خصوصا تحفيز القرآن الكريم. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé lórí bẹ́ẹ̀ náà láti wá fi ṣọ́ gbogbo àwọn heritage Islam léyìí tó jẹ́ àdáyọrí ń bẹ most especially òun náà ni memorization of the glorious Qur'an. وكذلك لتحسين المجتمع البشري. bẹ́ẹ̀ náà ni a tún fẹ́ wá àtúnṣe àti bó o la ṣe fẹ́ ṣàtúnṣe sí àwùjọ wa àwùjọ Islam lápapọ̀ bó o láti nílọ síwájú bó o láti lágbèéká. لذلك قمنا بتنفيذ هذا المشروع الشامخ. torí ìdí eléyìí náà ló jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni máa ṣiṣẹ́ tó gbogbo ohun tí a ṣàgbékalẹ̀ yìí gbogbo àwọn ètò wa tá a gbé kalẹ̀ ló bẹ̀rẹ̀ sí ni ká bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ مرتكزا tó. على اعتقادنا أن العلم هو وسيلة لكشف أسرار الكون.
tí wọ́n ń dá lórí pé belief wa ipe ìmọ̀tẹ́ríhùn ni òun náà ni àkàsọ̀ kan tó ṣe pé kí ni a lè fi mọ gbogbo àṣírí tó káyé já. وطريق إلى تنوير الحياة وترقيتها. òun náà sì ni ojúpọ̀nà tó ṣe pé kí ni a fi lè tọ̀mọ́lẹ̀ sí gbèsè ayé ọmọ èdè ènìyàn tọ́mọ ènìyàn ó fi dàgbà tí ó fi lọ síwájú. ẹ̀rí mọ̀tẹ́ríhùn ni. هو السلاح الذي نحارب به الجهل وتخلف òun náà المجتمعات. ni ìdà kan tó ṣe pé kí ni a lè fi kojú a lè fi jà gbogbo ohun tí ń já ìmọ̀ kan àti gbogbo ohun tí ń jẹ́ ìfàsẹ́yìn tí máa ń bá àlàkà ọmọ èdè ènìyàn ní àwùjọ ọmọ èdè ènìyàn. وبه نحلق عالية في السماء حاملين رايات المجد والعز والكبرياء. lórí bẹ́ẹ̀ náà lèmi àti iná ó fi so papọ̀ mákàbá gíga ìlọsíwájú ìtẹ̀síwájú eléyìí tá a fi wá máa gbé àsíyá gíga àsíyá iyì àsíyá ọlá tá a fi wá máa وقال gbé تبارك وتعالى olúwa ọba àríkẹ́ ọlá sọ báyìí قل pé. هل يستوي الذين يعلمون والذين لا ìrẹ́ يعلمون. ànábì bá ń sọ fún wọn ǹjẹ́ ó lè jọra wọn ní ẹni tí ó mọ̀ àtàwọn tí wọn ò mọ̀ ìjà lè fi wọ́n jọra وقال wọn bí. أيضا olúwa bá sọ báyìí pé. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. olúwa ọba mi ó máa ṣàgbéga fún gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ nù yín àtàwọn tí a tún fún ní mímọ̀ olúwa ọba máa gbé wọn ga nípò. وقال رسول صلى الله عليه òjíṣẹ́ وسلم ọlọ́run ìkẹ́ àtọ́lọ́run kó máa bó sọ báyìí pé. من قرأ القرآن وتعلم وعمل به ألبس يوم القيامة تاجا من نور. gbogbo ẹni tó bá kẹ́ Al-Qur'anul Karim tó wá fi ṣiṣẹ́ kódà tó aṣórí gẹ́gẹ́ bá àwọn ọmọ wa tòní bí wọ́n ti ká Al-Qur'an bó bá dọjọ́ mi ní àkíyámọ̀ olúwa ọba mi ó daṣọ ẹ̀yẹ iyì aṣọ àpọ́nlé olúwa ọba mi ó dábò. تاجا من نور. ìmọ́lẹ̀ ní olúwa ọba tó wá dé ládé kan adé yìí ibi ìmọ́lẹ̀ ní olúwa ọba mi ti dá. داؤه مثل الشمس. tó ṣe pé ìmọ́lẹ̀ tó bóyí jẹ́ pé ìmọ́lẹ̀ tó ń bẹ látara ìmọ́lẹ̀ yìí ń ṣe ló dà gẹ́gẹ́ bíi ti kíni tó hùn ní tí máa ń kárí gbogbo àgbáńlá ويكسى yìí. والداه حلتين. bẹ́ẹ̀ náà ni ọmọ tó wà Al-Qur'anul Karim yìí olúwa ọba mi ó tún wá ní àwọn òbí rẹ̀ méjèèjì dà tí wọ́n mú sídìí Al-Qur'an tí wọ́n mú kẹ́kọ̀ọ́ Al-Qur'an tí wọ́n ní kó Al-Qur'an tí wọ́n ṣègbìyànjú lé lórí olúwa ọba ní ẹ̀pà àwọn méjèèjì jáde olúwa ọba wà daṣọ iyì ẹ̀yẹ olúwa ọba wà dàbọ̀ àwọn méjèèjì لا náà يقوم لهم الدنيا. tó ṣe pé kí ni aṣọ iyì àtẹ̀yẹ yìí bàbá bọ́bá dàbò yàn ó bo gbogbo ilé ayé ó bo ويقولان mọ́lẹ̀. بما كسينا هذا. àwọn òbí méjèèjì náà wà ní ọlọ́run kí ni ohun tá a ṣe tó tó lọ́jọ́ tèmi tí wọ́n fi daṣọ iyì ẹ̀yẹ tí ò sí tẹni tó tó rú rẹ̀ فيقال lónìí. بآخذ ولدكما القرآن. wọ́n wà máa fún ọ lésì pé kò sí ohun tó jẹ́ orí bẹ́ẹ̀ fẹ́yìn lọ́jọ́ tòní òun náà ní pé ẹ̀fọ́ sí di ẹ̀kọ́ Al-Qur'an ẹjọ́ Al-Qur'an kórí sórí ẹjọ́ ṣiṣẹ́ tó Al-Qur'an ní ìsìn báyìí. دعوني أتوجه إلى طلابنا المتفوقين. ẹ jẹ́ kí a wá dájú ọ̀rọ̀ kan àwọn ọmọ wa tọ́lọ́wọ́n bá ní kí wọ́n ṣàṣeyọrí lọ́jọ́ tòní. لأجلكم نجتمع اليوم في هذه المناسبة. torí tí المناسبة عفوا. torí tiyín náà la ṣe kójọ lọ́jọ́ tòní. لنحتفل بكم على ما بذلتموه من جهد وكد وتعب في سبيل تحقيق آلامكم وطموحاتكم. ká lè celebrate yín lórí gbogbo ohun tẹ́yìn náà tẹ́ ti ná níbi ìgbìyànjú níbi wàhálà níbi ìdààmú ọjọ́ tá a jí lóru orí ẹgbẹ́ Kùránì gbé tirẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa kà á lọ́sàn-án tá à ń wà láyé lọ́sàn-án lóru tẹ́ ẹ wá ṣe bẹ́ẹ̀ tẹ́ fi wá láṣeyọrí lẹ́nu. شكرا لكم على ما قدمتموه من مشاعر فخر واعتزاز لمعلميكم وأهاليكم الأعزاء. akínyìn kọ́lọ́ adúpẹ́ fún yín o lórí pé kí ni gbogbo ìgbìyànjú táwọn àfáà ṣe léyìn lórí ẹ̀jẹ̀ ó ráre ẹ̀jẹ̀ ó gbé ìgbìyànjú táwọn òbí ṣe léyìn lórí ẹ̀jẹ̀ ó gbé ẹ̀jẹ̀ ó ráre lọ́jọ́ tó ní akínyìn. شكرا على تلك البسمة التي ترسمونها على وجوهنا في هذه المناسبة العظيمة. akínyìn lórí ẹ̀rín tẹ́ ẹ fi sí wa lẹ́nu lórí ìdùnnú tẹ́ ẹ fi sí wa lọ́kàn lọ́jọ́ tòní táyé fi wá tí gbogbo ayé fi wá péjọ lórí tí yín pẹ́ kú àṣeyọrí akínyìn adúpẹ́ fún yín lórí eléyìí náà. ṣùgbọ́n o. اعلموا أنكم فقط تنتقلون من درجة إلى درجة أخرى. ẹ lọ mọ̀ pé níbi tẹ́ ẹ dé yìí ẹ ń kúrò nípele kan ẹ tún bọ́ sí ìpele míì ní o. على سلالم العلم والقوة والمجد. lórí àkàbà mímọ̀ lórí àkàbà agbára àti lórí ìgùn àkàbà ohun tí ń jẹ́ ọlá gíga òréré gíga ń lọ́yẹ̀. وهذا الاحتفال ليس مجرد نهاية رحلة علمية. ẹ wá mọ̀ pé ayẹyẹ graduation tẹ́ ṣe lénìí kì í ṣe pé ó sọ fún ipò òpin ti dé bá ìtẹ̀síwájú mímọ̀ tẹ̀ ń wá kiri o. ولكنه أيضا
بداية المغامرات جديدة وأحلام جديدة. ẹ lọ mọ̀ pé ó jẹ́ ìpìlẹ̀ fún yín láti lè ṣe lọ́tun àwọn dreams yín. سفر جديد. ó jẹ́ ìpele kan tó ṣe pé kí ni ẹ fi bẹ̀rẹ̀ ẹ fi palẹ̀mọ́ ìrìn àjò tuntun tẹ́yìn náà fẹ́ rìn lójú ọ̀nà mímọ̀ ni lójú ọ̀nà gíga ni àtàwọn èròǹgbà yín lórí pé èmi náà fẹ́ ní mímọ̀ mo fẹ́ لا gbàgbọ́ yé. تتوقفوا هنا. ẹ má dúró báyìí o. تذكروا دائما أن تعلم لا ينتهي. ẹ lọ mọ̀ dájúdájú gẹ́gẹ́ báwọn bàbá Mudeer bá ti máa wí fún yín lè kéwù ìpè ìmọ̀tẹ́rin ẹ̀ kò dúró táwọn afọ́ máa wí fún yín lè kéwù ìpè ìmọ̀tẹ́rin ẹ̀ kò dúró. وأن هذه المرحلة هي بداية لرحلة استمرارية نحو النجاح. ẹ lọ mọ̀ pé ibi tẹ́ ẹ dé yìí ó jẹ́ ìpìlẹ̀ fún yín tẹ́ fi bẹ̀rẹ̀ sí ni máa ṣe ìtẹ̀síwájú àti àsopọ̀ fún ìrìn àjò tẹ́yìn náà fi láṣeyọrí lọ́yẹ̀. أتمنى لكم توفيق والسداد في المستقبل. Ọlọ́run dákun masa ìfín ṣe kò ń gẹ́ kọ́lọ́ masa ìṣe nírọ̀rùn fún yín ní ọjọ́ ọ̀la tó súnmọ́ yìí. سائل المولى عز وجل أن ينفع بكم الإسلام والمسلمين. Ọlọ́run dákun ìmọ̀tẹ́kọ́ yìí kọ́lọ́run dákun jẹ́ wúlò fún ìsìlámù kẹfì wúlò láwùjọ gbogbo mùsùlùmí وأن káàkiri gbogbo يكتب àgbáláyé. لكم النجاح والتوفيق بكل خطواتكم القادمة. gbogbo ìgbésẹ̀ tẹ́yìn náà máa pé lọ́jọ́ ọ̀la tó súnmọ́ yìí Ọlọ́run dákun masa ìbàdéṣẹ́ yín kó masa ìbàdé ládélé kó jẹ́ ويكلل ìṣàṣeyọrí. تعبكم بالنجاح. Ọlọ́run dákun wàhálà yín ìdààmú yín lọ́sàn-án lóru lórí mímọ́ Ọlọ́run dákun masa ìbá fàṣeyọrí sí i. وإلى أولياء الأمور gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ òbí شكرا لكم على دعمكم tẹ́ ẹ ثابت. lọ́mọ ní Madul Kalam tẹ́ ẹ jẹ́ president àtàwọn ọmọ tí wọ́n ń ṣe àṣeyẹ tá à ń ṣe graduation fún lónìí. أنتم ركائز مدرستنا. a kí yín lórí ìgbìyànjú yín lórí àdúró tí yín ẹ̀yin náà ní igi lẹ́yìn ọgbà wa tẹ́ ẹ jẹ́ ká mì tẹ́ ẹ jẹ́ ká fà sẹ́yìn tẹ́ ẹ jẹ́ ká ṣubú ńgbà kan. نشكركم على كل ما فعلتموه من أجلنا. gbogbo ohun tẹ́ ẹ torí rẹ̀ ṣe lórí wa a dúpẹ́ fún yín o. فجزاكم الله خير الجزاء. ọba tó lẹ̀sọ́ olóore lọ́dọ̀ kan lọ masa ìbásọ́ fún yín o. وإلى جميع هيئة التدريس. gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin staff wa ní Madul Kalam pátá. فاليوم lọ́jọ́ tóní. لا نهنيه طلابنا فحسب. kì í ṣe pa àwọn ọmọ wa òun náà là ń celebrate lásán o. بل نهني أنفسنا. àwa gan celebrate ara wa لأن كل جهودكم كللت بالنجاح. torí pé gbogbo ìgbìyànjú tí gbogbo àwọn staff ta ṣe pátápátá òun náà lọ́wọ́ bá dé ládé lẹ́yìn pẹ̀lú والفضل àṣeyọrí. في ذلك بعد الله سبحانه وتعالى يعود إليكم. gbogbo ọlẹ́ eléyìí pátápátá gbogbo ọlẹ́ àtòní gbogbo ẹ̀yẹ tòní lẹ́yìn tá a bá dúpẹ́ fọlọ́wọ́n bá tán ó yẹ ká tún kí ẹ̀yin staff wa ó yẹ ká kí ẹ̀yin teachers wa ó yẹ ká kí ẹ̀yin àfa wa pẹ̀lú lórí wàhálà lórí ìdààmú tẹ̀ ń ṣe ó yẹ ká tún kí yín ẹ̀yin gọlẹ́ lọ́lá tòní. لأنكم لم تتأخروا في تحقيق أي مطلب في سبيل رعاية الطلاب. ẹ̀yin àfa wa kò sígbà kan tẹ fílẹ̀ nígbà kan tó ṣe pé kí ni níbi ojúṣe yín tó yẹ kẹ́ ṣe láti ká àwọn ọmọ lásìkò tó yẹ kẹ́ wọ class kẹ́ ní kó gbé tíra wọn tẹ́rọ òjò mímọ̀ fún wọn. شكرا لكم على التزامكم واهتمامكم الثابت فجزاكم الله خير الجزاء. àkọlé kan tẹ ṣe lórí àwọn ọmọ ètò fún wọn dàṣeyọrí fún ọ lẹ́nìí. وإلى ọlọ́ba àdúpẹ́ fún yín ọlọ́ba sọ́yẹ́sọ́yẹ́. وإلى أصدقائي. àwa gbogbo ẹ̀yin alájò tẹ́ ẹ bá wa yọ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin fámìlì wa. وجميع أعداء جمعية زمفت. àti gbogbo ohun tí ń jẹ́ Zumrat ẹ̀jọ̀mọ́ Zumratul Mubarak Zumfat lápapọ̀. أشكركم على الحب والوفاء. gbogbo yín pátá náà la kí fún lóyá ti yín fún àdúró ti yín fún ìfẹ́ yín tẹ́ fi ń bá wa ṣe gbogbo التي gbà. بنيناها. eléyìí tó ṣe pé kí ni òun náà la fi jọ ń bára wa jọ bọ̀ látọjọ́ tó ti pẹ́. لقد ضحكنا معه. ẹ̀rí ọjọ́ tẹ̀rín pa wá àjọ rẹ̀rìn náà nígbà náà ní Zumratul ní Zumfat ni. وبكينا معه. bẹ́ẹ̀ ni ọjọ́ tí Ọlọ́run bá tún mú ìkan tó kù tọ́lọ́run tún mú dé náà ẹ̀yin náà fi wálẹ̀ dúró tì wá ẹ bá wa kẹ́dùn ẹ bá wa tara. وتبادلنا الكثير من الذكريات bẹ́ẹ̀ ni الثمينة. púpọ̀ nínú àwọn ìrántí tí ò ṣe máa kà láwọn ìrántí oore láwọn ìrántí dáadáa láwọn àdúrótì ìfọ́mọ ènìyàn ṣe gbogbo ẹ̀ náà mélòó la fẹ́ kà. فجزاكم الله خير الجزاء. lára wa Ọlọ́run ọba tó lẹ̀sọ́ olóore lọ́dọ̀ Ọlọ́run bá ṣàìbá sọ fún yín. ومن الجدير بالقول nínú tó yẹ ká tún bára wa sọ. بالنسبة لهذه المناسبة الطيبة pẹ̀lú pàkójọpọ̀ tẹ́mi àti ìtajọ أن kójọ. أتوجه بالكثير من الشكر لوالدتي òun náà ní pé ká kí àwọn ìyá wa Ala- ìyá olóríire ìyá àlùbáríkà tí wọ́n dádùnú ìkàlẹ̀. على
والدور الذي لعبته حتى الآن. lórí tí wọ́n ṣe lórí àwọn bàbá wa Mudeer tí ò yẹ tí ó gbò tí wọ́n dárí rẹ̀ dúró nígbà kan títí dọjọ́ tòní náà. كما أنني أقدم شكرا الجزيرة وتقديرا والاعتراف لمؤسس هذه المدرسة. bá a ti kí àwọn ìyá wa náà làwa kí àwọn bàbá wa àwọn ọlọ́lá wa nì àwọn olóore wa nì àwọn tó ṣe ń pé kí ni ìpìlẹ̀ dáadáa yìí oríire ilé ẹ̀kọ́ Mahadul Kalam yìí àwọn náà lolùdásílẹ̀ rẹ̀. على الدول التلاعية وإيجاب وأساسي التي يلعبه في تأسيس هذه المدرسة. lórí ìdíyanjú wọn ìsapásọsẹ̀ wọn wàhálà wọn tí wọ́n kójọ papọ̀ tí wọ́n fi dá ilé ẹ̀kọ́ tó tóbi tó pàtàkì tí wọ́n fi dálẹ̀ tí wọ́n ṣàǹfààní fáyé yìí. وسقاية زهورها حسا ومعنى. bẹ́ẹ̀ náà ni tí wọ́n wá ń gbìyànjú tí wọ́n wá ń jẹ́ kí ihun tí ń jàdòdò tó wá tayọ lára ilé ẹ̀kọ́ yìí tọ́lọ́ bá wá ní kó máa jẹ́ tí wọ́n wá bomi sí tí wọ́n ń gbòòrò tí wọ́n ń tóbi tí wọ́n ń dàgbà tí wọ́n ń rẹwà sí. التي تعود بخيراتها على مجتمع كامل. ẹ wá rí ẹwà àdòdò tó wá tayọ látara ilé ẹ̀kọ́ yìí àǹfààní rẹ̀ wá ń jáde sí dùn tí ń jẹ́ society wa at large. أشكركم من صميم قلبي. bàbá wa a dúpẹ́ fún yín láti inú ọkàn wa o. وسأظل شاكرا لحضرتكم. bẹ́ẹ̀ ni àníyà nígbò lẹ́ni tí ó máa dúpẹ́ fún yín lẹ́ni tí ó máa ṣẹ̀yìn yín lẹ́ni tí ó máa kí ní gbogbo ìgbà. كلما يتجدد الليل والنهار. lópin ìgbà tílẹ̀ bá ń ṣú bàbá wa kíkí yín lọ́dọ̀ wa yóò máa lọ gbére ni بكل tílẹ̀ bá ń gbọ́nà إحساس kíkí wa lọ́dọ̀ yín yóò máa lọ lọ́dọ̀ wa ni. بكل إحساس الاحترام والود. pẹ̀lú gbogbo ohun tí ń jẹ́ onírànràn àpọ́nlé àti ìfẹ́ náà la máa fi kí yín la máa fi dúpẹ́ وذاك fún yín. فضيلة الشيخ الأكبر. àwọn náà lọ́lọ́lá wa ni wòlíì ọlọ́run ni ìmọ́lẹ̀ nínú gbogbo ìmọ́lẹ̀ àgbáńlá ayé òní. مرشد الجميع. olùrí gbogbo ọ̀kan gbogbo àwọn èèyàn pátápátá ni. وخليفة الخلفاء. àwọn náà ni bàbá wa Grand Khalifa fún gbogbo ohun tí ń jẹ́ ti ìjà. ببلاد يوربا وولايتي إدو ودلتا. fún gbogbo ohun tí ń jẹ́ ti ìjà níyà ní ilẹ̀ Yorùbá àti Edo àti Delta lápapọ̀ ẹ̀ bá mi ṣe ṣéwù lápapọ̀ kí n gbọ́. سماحة الشيخ الفاضل. àwọn náà ni bàbá wa ní ọlọ́lá ni. محمد سالس Adenekan. bàbá Muhammadu Salis Adenekan ọlọ́dà kújà حفظكم lọ́pẹ́. الله ورعاكم. ìṣẹ́ ọlọ́run tí ò ní dákẹ́ nígbà kọ́kọ́ lọ́n dákúnjọ́ máa bẹ́ pẹ̀lú ندعو yín. الله ọlọ́run تعالى dákúnjọ́ dúró tí à ń bẹ ọlọ́run bá rí أن kíọ́lá. يديم عليكم كل النعم التي أنعمها عليكم من قبل. ìdẹ̀rọ̀ tọ́lọ́run bá ti ṣe fún yín ọlọ́run dákúnjọ́ máa bẹ lọ́gbẹ̀rẹ̀ ìjẹ́ وكان ọlọ́run kó máa فضل lọ́gbẹ̀rẹ̀ ni. الله عليك عظيما. ìdẹ̀rọ̀ ọlọ́run tá à ń dúpẹ́ lé lórí náà ọlọ́run bá kú má jẹ́ ó dúró má jẹ́ ó tán gbà kan. ونسأل الله تبارك bẹ́ẹ̀ náà وتعالى látún bẹ ọlọ́run bá rí kíọ́lá nu ọlá rẹ̀. بقاءكم إلى الأبد. ọlọ́run dákun kó jẹ́ pẹ́ fún wa kẹ́ ẹ máa bẹ lọ́gbẹ̀rẹ̀ ni ọlọ́run jẹ́ pẹ́ fún wa. má jẹ́ pẹ́ ودوام láíláí. ملككم إلى الأمد. ọlá yín náà ọlọ́run dákun jẹ́ ó máa bẹ lọ́gbẹ̀rẹ̀. بدوام الصحة والعافية. pẹ̀lú àlàáfíà àti pẹ̀lú àlàáfíà tó yanrantí àlàáfíà tó وبدوام pé ترقي إلى أعلى المقامات. àti ìdàgbà nínú ìrìn àjò ẹ̀mí tí ìjẹ́wòlé ọlọ́run ìjẹni ọlọ́run kọ́lọ́ dákun jẹ́ ẹ máa gòkè sí Àmín. kẹ́ ẹ máa ga sókè sí jọmọ́ ẹja ṣe ámínà lápapọ̀. وإلى كل من ساهم في إنجاح هذه المحاولات òfẹ́ni tó ń náà wá nígbìyànjú kábẹ́lẹ̀ kejì fún شاكرا àṣeyọrí wa lọ́jọ́ لكم tó هذا ní. الفضل. àwa náà ọlá àtẹ̀ní náà gbogbo apá مبارك لكم ولنا ولكل طالب وطالبة وعلى الجميع. ọlọ́run máa bẹ pẹ̀lú àwọn àtẹ̀yìn àti gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa lọ́kùnrin lóbìnrin ختاما àtàwọn ní ìparí أدعوكم جميعا àwa ń pè gbogbo wa lápapọ̀ إلى تعاون معنا ìpè kẹ́ẹ̀kún wa lọ́wọ́ o لتحقيق أهدافنا المشتركة. lórí gbogbo ohun tí ń jẹ́ àwọn goals wa objectives wa tá a state kalẹ̀ yìí. من خلال مساعدتكم بشكل منتظم. pẹ̀lú pé àwọn ìrànlọ́wọ́ tí ẹ máa ṣe fún wa ní òrèkóòrè tí ò ní dágbà kan ẹ má jẹ́ ó dúró. وتسجيل أبنائكم في معهد الكلام. bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ tún wá gbìyànjú bẹ́ẹ̀ tí rẹ́gísítà àwọn ọmọ yín pẹ̀lú wa ẹ má jẹ́ ó dágbà kan o kẹ́kẹ́ ẹ pa àwọn ọmọ rẹ yín ẹ pa àwọn ọmọ ẹbí yín ẹ pa àwọn ọmọ èèyàn yín ẹ̀kọ́ tó yọ̀ràntí tó pé ó ń bẹ ní Mahadul Kalam fún وتواصل Arabiyah ni المستمر. àti Western education ni
ẹ bá wa ẹ wá rẹ́jísítà ọmọ yín sí Madul Kalam. Wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ìkí àtọ̀lọ́ ọlọ́run bá kọ́lọ́ dákúnjó máa bẹ pẹ̀lú gbogbo wa. Al-Qur'anu ọ̀rọ̀ Olúwa èyí tó fi ránṣẹ́ sí Muhammadu ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀lé káyọ̀ wa ó lè dá ẹ jẹ́ ká gbà fún